Mo kí gbogbo ẹ̀yin èèyàn pàápàá jùlọ ẹ̀yin ọlọ́gbọ́n olóye. Mo mọ̀ pé ẹ̀yin ọlọ́gbọ́n olóye lẹ pọ̀ nínú àwọn tẹ́ ń wò wá tẹ́ sì máa ń gbọ́ wa. Ọlọ́run sì ní jẹ́ kí làákàyè ẹnìkankan kó mẹ́rí nínú gbogbo ẹ̀yin olólùfẹ́ àtẹ̀yin tẹ́ máa ń wò wá ní gbogbo ìgbà. Mi ì sábà dá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó bá ń lọ báyìí, àmọ́ mo kàn wò wípé bí èèyàn bá wà ń bẹ̀ tí à ń pé bèbèbè téèyàn bá wọn gbé ká má gbé sí ẹ̀yìnkùlé olúwa rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn pàápàá jùlọ Tani Ọlọhun tí òun náà wà lára blọ́gà tí ó ń ṣiṣẹ́ fún àwọn oníṣẹ̀ṣe tó dẹ̀ máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ṣe là kalẹ̀, oníkálukú wa la lẹ́tọ̀ọ́ sí èrò inú wa, freedom of expression. O lè sọ ohun tó wù ọ́ níwọ̀nba tí n tó bá sọ tí ó bá ti pa ìjẹ́ ọmọnìyàn ẹlòmíì lára, níwọ̀nba tí n tó bá ti sọ tí ó bá ti ní dá rúkèrúdò sílẹ̀ yálà láwùjọ, yálà ládùúgbò, yálà nípínlẹ̀, yálà lórílẹ̀-èdè. Tani Ọlọhun kò sẹ́ni tí lákọ̀ọ́kọ́ kí òmìnlẹ̀ngbẹ́ kọ́kọ́ lọ mọ̀ wípé ẹ lè bá Ọlọ́run gbèjà. Ìwọ tó sì ń bẹ̀ ń gbà tọ́ lọ ń dá ọ, ìwọ tó sì ń bẹ̀ ń gbà tọ́ lọ ń ṣẹ̀dá rẹ lọ wá fẹ́ máa bọ́lọ̀ ń kọ̀yà. Ọ̀pọ̀ àwọn wípé àwọn mùsùlùmí kan wọ́n ń bá Ọlọ́run tó fẹ́ máa bọ́lọ̀ ń gbèjà rárá o. Lọ́dọ̀ àwa agbóhùnsáfẹ́fẹ́ tí ẹ̀ kí báyé ṣe rí báyé ṣe dà tọ́làjú dé a sì dúpẹ́. Tẹkinọ́lọ́jì ló dé. Ẹni tí ó bá jẹ́ oníròyìn tàbí jẹ́ ẹni tí ó máa sọ̀rọ̀ gbogbogbò, public speaker, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kẹ́kọ̀ọ́ rẹ̀ níléèwé fáfitì tàbí iléèwé poli tí ó mọ̀ wípé mo kẹ́kọ̀ọ́ báyìí o, oníròyìn mo fẹ́ jẹ́ o. Àmọ́ ńgbà tí ẹsẹ̀ ti wá dàpọ̀ tá a wá mọ dìgbòlugi tí ọ̀já máa já tòótọ́ mọ́ tí ó bá yẹ wá doníròyìn ọ̀sán gan tẹ́ ẹ bá ti rówó ra fóònù bóyá sí báyìí lọ́pọ̀lọpọ̀ rà táàkà ń gbé síra wọ́n wàá máa sọ rọ́bìs omilẹ̀ngbẹ́ ọmọ sọ jákujáku. Nígbà kan mo kìlọ̀ fún Tani Ọlọhun wípé kì í ṣe gbogbo èèyàn náà ni yóò mọ kọlù gàràgàrà. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ máa di gbajúgbajà pé kí wọ́n dá wọn mọ̀ ni ló ń lé ẹlòmíì débi tí ó fẹ́ wọ̀, olóńdé lé ẹlòmíì débi tí ó fẹ́ lọ látàrí kánmọ̀ yín ẹ fẹ́ máa járí yín lórí social media látàrí kẹ́ ẹ sá máa sọ̀rọ̀ ìsọkúsọ. Tani Ọlọhun ọkọ̀ lu oríṣiríṣi àwọn àfáà ó ń sọ oríṣiríṣi ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ń wí n tó wù ú ó sun kùránì ná. Kì í ṣe èmi ni mo ní kùránì, kì í ṣe àwọn àfáà tá ń sọ̀rọ̀ náà ní kùránì, Ọlọ́run ló ní. Ọlọ́run tó dẹ̀ sùn ọ̀rọ̀ rẹ̀ ná ọmọ tí ó sì fẹ́ tó bá sùn ọ̀rọ̀ rẹ̀ ná. Àmọ́ bí Tani Ọlọhun bá ti wá bọ́ nínú eléyìí, ẹ̀yin tẹ́ ẹ máa bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́, ẹ̀yin tẹ́ ẹ ń jáde nísìn, ẹ̀yin bloggers oríṣiríṣi tẹ́ ẹ kìlọ̀ fún rí tẹ́ ẹ bá sọ̀rọ̀ rí báyìí máa pẹ́ sọ báyìí kò sẹ́ni tó against Tani Ọlọhun láti máa defend ìṣẹ̀ṣe torí pé n tó nígbàgbọ́ nú ẹ̀ nìyẹn. Lórílẹ̀-èdè Nàìjíríà àǹfààní sì wà láti ṣe ẹ̀sìn tó bá wù kálukú. Mi ò wá láti wá dẹ́nikẹ́ni lẹ́jọ́, mi ò wá láti wá dẹ́nikẹ́ni láre. Tani Ọlọhun nígbà tí o bá kúrò ń bẹ̀ yẹ nínú àhámọ́ tó wà, ìwọ náà mọ̀ wípé ọyọ lọ kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ láti lè mọ bóyá tó bá ti ń ṣọdún kan gbé sórí afẹ́fẹ́ promote ẹ̀ jẹ́ ká yí orí. Àmọ́ kọ́ wa máa pé lágbájá ẹni lágbájá tàmàdò ní tàmàdò ó lójú ẹni tí ara rẹ̀ gbà. Defamation of character ọjẹ́ tó burú púpọ̀ jù. Ẹlòmíì wọ́n kàn borúkọ rẹ̀ jẹ́ ni ló gbé nǹkan jẹ fún. Ẹlòmíì wọ́n borúkọ rẹ̀ jẹ́ pé orúkọ àtijọ́ yìí níbo lòun ó ti bẹ̀rẹ̀ ló bẹ́ tí kànga ló pokùnso. Ọlọ́run Elédùmarè yóò máa ṣamọ̀nà gbogbo wa. Tani Ọlọhun lọ́ọ́ sunrun méje tó lóye sùn tí ọba ti bọ́ nínú eléyìí. Ẹ̀yin àgbìn Tani Ọlọhun wọ́n ń bẹ lọ́n kí èkúrọ̀ tàn kọ́tán láwọ̀ ẹ̀ tó ń gbọ́nwọ́ rẹ̀ á bọ́. Ntẹ́yìn náà bá tún máa gbé jáde ẹ mọ́jọ́ jẹ́lẹ̀ tí yóò máa jẹ́ ní tí ó tún máa kàn mọ́ Tani Ọlọhun. Lónìí ọkùnrin mẹkáníìkì tán ló gbé kámẹ́rà lọ́wọ́ sí ìyá Ọ̀ṣun ní ìlú Ìlọrin, ilé ẹjọ́ ti ní kán máa lọ ilé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ táwọn ọmọ ìyá Ọ̀ṣun tí wọ́n ti bẹ̀bẹ̀, àwọn ẹbí ìyá Ọ̀ṣun tí wọ́n ti sọ̀rọ̀
Tani Ọlọ́hun náà ló kún bẹ̀ kó náà ó sì mọ̀ sí jẹ́jẹ́ ẹ̀yin admin ẹ sì jẹ́jẹ́ mọ̀ ohun tẹ́ bá máa ṣe láti trend ntẹ́ lè máa ṣe pọ̀ ntẹ́ lè máa jẹ́ káwọn èèyàn ó rí pọ̀ ju kẹ́ ẹ máa bọ orúkọ bàyàn jẹ́ déédéé máa bú yàn lọ. Ọlọ́run ṣe dáadáa fún wa o.